Ẹ kú dédé àsìkò yìí o, ẹ sì káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́lẹ́ online TV fún àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn tó ní ìwà lábì míì láti máa fi kẹ́kọ̀ọ́ ká tún lè jọ máa fi hàn bí tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí ọmọ ẹ jẹ́ n kọjá lọ sódì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí yín káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún ẹ wá máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí bó ti ṣe gbẹnu tán láti ìlú Àbújá tí ṣe olúlo ilẹ̀ yìí àwọn èèyàn agbègbè Mpape ní ìlú Àbújá ní abúlé Jìkókò òun náà ni wọ́n fi léde o wípé ńṣe ni wọ́n rí ọmọ tuntun jòjòló kan eléyìí tó jẹ́ pé wọ́n faṣọ wé o wọ́n sì gbé sínú páálí kan ní agbègbè ọ̀hún nítòsí ẹ̀bá ilé ibi tí wọ́n ti ń sin adìẹ kan nítòsí agbègbè ọ̀hún tí wọ́n sì máa ń dalẹ̀ nù sí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá o nígbà tí wọ́n dé jí láàárọ̀ tí wọ́n sì bá ọmọ tuntun ọ̀hún nínú páálí tí wọ́n fi aṣọ wé tí wọ́n sì mú ẹnikẹ́ni o eléyìí tó ju ọmọ ọ̀hún síbẹ̀ láàárín ẹnìkan tó jẹ́ olùgbé agbègbè ọ̀hún tó ń pokọ ẹ̀ ní Aliyu náà ni ó mọ̀ ké sí àwọn èèyàn wípé ẹ máa bọ̀ wá o ẹ wá wo ohun tí ojú òun rí wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ náà wọ́n ké sí iléeṣẹ́ ọlọ́pàá láti wá wo ohun tó ṣẹlẹ̀ ní agbègbè ọ̀hún nígbà tí ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá ìyún Josephine Adé tí wọ́n fi díẹ̀ múlẹ̀ onílòótọ́ ni o àwọn débẹ̀ wọ́n sì bá ọmọ tuntun jòjòló ọ̀hún nínú pálígbẹ́ ẹnìkan tọ́lọ́hún bùn ṣùgbọ́n tí òfin náà ló dàbí pé wá gbé jù síbẹ̀ o wọn náà ti wá gbé ọmọ ọ̀hún o wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn láti gba ìtọ́jú tó pé wọ́n ní ṣùgbọ́n wọ́n ti bẹ̀rẹ̀ wádìí lọ́ọ̀rì kìnìún o lórí láti mọ ìyá ọmọ gangan kọ̀rọ̀ sí tó wá gbé ọmọ tuntun jòjòló tó gbé jù sínú pálí níta gbangba níbi ìdálẹ́nu síbẹ̀. Láti ìpínlẹ̀ Ògùn arákùnrin kan rèé o òun náà ló mọ̀ ti sọra rẹ̀ di ẹni tó lọ́dẹ Ìlọrin àgànná tí ń dà láàmú báyìí lẹ́yìn tí ó jẹ́ pé ńṣe ló fẹ́ jí adé gbé lórí èrè Agẹmọ eléyìí tí ń bẹ nílùú Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn wọ́n ní arákùnrin ọ̀hún Jeremiah Nwoke òun náà ló jẹ́ pé ó mọ̀ ṣàkọlù sí èrè yìí tó sì wó palẹ̀ ò tó sì fẹ́ gbé adé ìṣẹ̀mbáyé eléyìí tí ń bẹ lórí èrè Agẹmọ tí ń bẹ ní oríta Ìtòrò ní ìlú Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn wọ́n ní ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ní ọjọ́ 12 nínú oṣù kẹrin ọdún yìí ní agbègbè Fagbọ́ládé ní oríta Ìtòrò nílùú Ìjẹ̀bú Òde gangan òun náà ní ìṣẹ̀lẹ̀ ohun tó ti ṣẹlẹ̀ wọ́n ní ṣàdédé náà ni wọ́n rí ọmọkùnrin ọ̀hún ṣáájú wọn ti kọ́kọ́ rò pé ó ti kú ni o òun náà ni wọ́n rí tó nà sílẹ̀ gbalaja tí kò lè gbọ́ká kò lè gbẹ́sẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ náà ni wọ́n padà rí pé àgànná ó ti ń da arákùnrin yìí láàmú o lẹ́yìn tó jẹ́ pé ńṣe ni ó gbé èrè ọ̀hún ṣubú tó sì fẹ́ gbìyànjú láti gba adé ìṣẹ̀mbáyé eléyìí tí ń bẹ lórí èrè Agẹmọ ọ̀hún ṣùgbọ́n nígbà tí ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣẹ́fẹ́ ọmọlúlá Odùtọ́lá tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní lóòótọ́ ni o àwọn débẹ̀ wọ́n sì fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ lóòótọ́ wípé kàkọ̀rọ̀ sí arákùnrin ọ̀hún òun náà ló fẹ́ jí adé orí èrè ọ̀hún o ló fẹ́ jí gbó ní adé ọ̀hún báyìí wọ́n ti gbé lọ sí àgọ́ ọlọ́pàá tí ń bẹ ní Ọbalẹ́ndé ní àgbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ ó sì ní arákùnrin náà báyìí òun náà ń bẹ ní àhámọ́ ṣùgbọ́n ń ṣe gángangan látìgbà ọ̀hún òun náà ni kò ti mọra dàbí alára. Ìṣẹ̀lẹ̀ eléyìí ló bani lọ́kàn jẹ́ láti ìpínlẹ̀ Ọ̀ṣun nílé ẹ̀kọ́ fásitì OAU eléyìí tí ń bẹ ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí ń bẹ nílùú Ilé-Ifẹ̀ gangan nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ọmọ akẹ́kọ̀ọ́ kan eléyìí tó jẹ́ pé eléyìí tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nílùú Ilé-Ifẹ̀ eléyìí tí ń bẹ nínú ọgbà ìkẹ́kọ̀ọ́ eléyìí tí ń bẹ ní Mòró tí ó túmọ̀ Ilé-Ifẹ̀ òun náà ló jẹ́ pé ó mọ̀ gan-an náà tí iná sì gbẹ̀mí rẹ̀ lásìkò tí ń gbìyànjú láti lọ gbé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wọn nílé ibi tí wọ́n gbà sí lẹ́gbẹ̀ẹ́ ibi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù ní ilé ibi tí àwọn ń gbé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá ní ibi tí wọ́n gbé ní Mòró nítòsí Ilé-Ifẹ̀ lóòpónà ìlú Ilé-Ifẹ̀ wọ́n ní lọ́jọ́ ọ̀hún gangan òun náà ló jẹ́ pé òun àti àwọn ojúgbà rẹ̀ nínú ibi ọgbà ilé ibi tí àwọn ń gbé tí wọ́n ti ń gba bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ọ̀hún wọ́n ní ṣàdédé náà ní bọ́ọ̀lù ọ̀hún tó takọsọ tó sì gorí ilé kejì tó sì lọ bọ́ sínú ọgbà ilé kejì wọ́n ní nígbà tí wọ́n fi wò dáadáa ká tó fọ̀ wọ́n náà ní ọmọkùnrin ọ̀hún o ló bá pọ́n ògiri ilé ọ̀hún ló bá mú gùn ló bá sì bọ́ sínú ọgbà ilé kejì láti lọ gbé bọ́ọ̀lù ọ̀hún kódà ó ti gbé bọ́ọ̀lù ọ̀hún ó ti jù sí àwọn ojúgbà rẹ̀ tán bẹ́ẹ̀ nínú ìtọ́dọ̀ tó ń bi tí àwọn ti gbé ń gbá bọ́ọ̀lù o wọ́n ní ṣùgbọ́n nígbà
àti ọmọkùnrin ọ̀hún tí ó fi ní kí òun gùn padà láti sọ̀kalẹ̀ sínú ọgbà ilé tiwọn. Òun náà ló jẹ́ pé iná arákùnrin ló bá fara kan wáyà ilé tí ń bẹ lórí fẹ́ǹsì ọ̀hún wò níná ló bá sì gbé arákùnrin ọ̀hún nígbà tí àwọn yòókù rẹ̀ tí wọ́n rí pé arákùnrin yìí ló ti gan mọ́ná tí kò sì mọ́ra mọ́ òun náà ni wọ́n lọ wá igi eléyìí tí wọ́n fi ré bọ́lẹ̀ nígbà tí wọ́n sì ré bọ́lẹ̀ nǹkan wọ́n gbé ló ń dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn eléyìí tí ń bẹ ní Ìpẹ́tùmodù ṣùgbọ́n nígbà tí wọ́n fi débẹ̀ dókítà ní arákùnrin ọ̀hún ó ti jẹ́ pé àdẹ́dá ẹni tó ajá agbẹnusọ fún ilé ẹ̀kọ́ fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nílùú Ilé-Ifẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Abíọ́dún Ọlárẹ̀wájú ó sọ di mímọ̀ ó sì kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ọ̀dọ́kùnrin ọ̀hún ìyún ọmọ akẹ́kọ̀ọ́ náà wípé ó jẹ́ ẹni tó bani lọ́kàn jẹ́ wípé ó ṣẹlẹ̀ o wípé wọ́n gbá bọ́ọ̀lù ó sì di pé wọ́n fẹ́ lọ gbé bọ́ọ̀lù nílé kejì ló sì gan mọ́ná nítorí rẹ̀. Àwọn ìròyìn àkíkà tàsìkò yìí kò ní jù báyìí lọ lórí ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online tv ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń darapọ̀ mọ́ wa Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bashir bàbá tó gbin lọ́mọ ẹ mú gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online tv títí gbàmí ká tún máa pàdé eré àti àánú olówó ọba fún ọbẹ̀ nìkan kan àgbé ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.